ọ̀rọ̀ òṣèlú eré ìdárayá kápolówó ọjà kájébù bàjẹ́ o ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú tiwọn ní kájọ máa bọ̀ rédíò táyé sọ ní àdámi mọ́gò lẹ̀ ń gbọ́ kọ́lá mẹ́kẹ́ mú yẹ ọdún ọmọ rìn kẹ́sù ẹ̀ máa gbọ́. Listening to this public service announcement, on behalf of the entire staff and students of Temidire Community High School, Temidire, Ekiti, in Nigeria local government, we congratulate our father, Professor Sam Olualo, on his birthday. We wish him long life in good health in Jesus' name. Amen. Also, we congratulate him on the new radio station, Adabi Mogo 107.7 in Ekiti, and we thank him for the construction of 3 blocks of classroom, well furnished in our school at Temidire Community High School, Temidire Ekiti. We will continue to thank you for what you have been doing for us and what you are still going to do for us. Greater height in Jesus' name. Amen. Announcer, the principal, Temidire Community High School, Mrs. Alaya RF. Ojú ti sẹ̀ Adami mọ́gò lẹ́tẹ̀ kí sí iye ọdún ó lárinrin o ẹ máa gbọ́. Adami mọ́gò lẹ́hìn gan yé ọdún ó lárinrin o ẹ máa gbọ́. 107.7 FM Adami mọ́gò Ìdó Èkìtì ṣàlàwà tàgbẹ́dùn o orin àsìkò lóríṣiríṣi o ọ̀rọ̀ òṣèlú eré ìdárayá kápolówó ọjà kájébù bàjẹ́ o ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú tiwọn ní kájọ máa bọ̀ rédíò táyé sọ ní àdámi mọ́gò lẹ̀ ń gbọ́ kọ́lá mẹ́kẹ́ mú yẹ ọdún ọmọ rìn kẹ́sù ẹ̀ máa gbọ́. You
kábíyèsí olódùmarè ọba tó ṣe bẹ́ẹ̀ tó solé ayé ró. ìbà lọ́wọ́ olódùmarè ọ̀dúndún aṣòdédẹ̀rọ̀. ìran dẹni fi ìjà látòun ti rèmọ̀jẹ́ júbà lọ́wọ́ ògún. alẹ́rùn mi ìwọ́n lèmi fìbà mi fún lónìí o. báwọn ará àdúgbò bá jí wọn a ṣèbà lọ́wọ́ baálé. bẹ́ẹ̀ báwọn aráàlú bá jí wọn a ṣèbà lọ́wọ́ ọba wọn. alárùn mi ìwọ́n lèmi fìbà mi fún lónìí. ògún là á pajá fún. èṣù ọ̀dàrà báyìí náà ló ní ká mi kó pupa o. aláwọn ìwọ́n ló lọ pé àti yìnyín tèmi nígbà tó òkúkú ní í jẹ nǹkan mi. báwọn ọlọ́sùn ṣe ń pàwọn làwọn lómi bẹ́ẹ̀ làwọn ọlọ́bàtálá kò ní í ṣàìsọ páwọn làwọn láṣọ funfun. alárùn ọba mi ìwọ ló ní mí sẹ́ ìwọ náà mo sì ṣe bẹ́ẹ̀ tí mo dì mú ṣinṣin o. eléégún báyìí náà ló ṣe bẹ́ẹ̀ tó lágọ̀. alágbẹ̀dẹ ló ní ká máa lurin lójú kan. bó ní gbàgbọ́ ṣe ń falẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ làwọn aláàfáà ń kára màsìkì kùránì wọn. alárùn mi ìwọlé mi gbóríyìn mi fún lónìí. bí mẹ́kà ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe ṣeyebíye lójú àwọn mùsùlùmí. bẹ́ẹ̀ ní jerusalem ọ̀sà ìṣerebíye lójú àwọn kìrìsìtẹ́nì. ọpọ́n ifá tòun tọ̀pẹ̀lẹ̀ náà ló ṣeyebíye lọ́dọ̀ babaláwo. ọlọ́run ọba mi wọ́n ló ṣeyebíye lójú tèmi lónìí sẹ́. ta ló wá lè dàbí rẹ. ìwọ tí ń gba tálákà lọ́wọ́ ẹni tí fi í ṣe ìkógun. tálákà táláìní lọ́wọ́ ẹni tó lágbára jù ú lọ. ọ̀rọ̀ rẹ lágbára á pọ̀. nígbà tó jẹ́ wípé ìwọ làpáta ayérayé. ẹ wò ó ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ wọnú ètò lónìí àmọ́ kí n tó wọnú ètò kí n tó máa kí yín ẹ jẹ́ n kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ká mú polówó ọjà yìí nítorí wípé àtàjèrè ńlọmọ lọ́jà mò ń bọ̀ n ò tí ì dé. gbogbo àwa ẹgbẹ́ ẹlẹ́fọ̀ọ́ nílùú Ìdó Èkìtì ń kí bàbá wa wòlíì Sam Olúalọ́ bàbá Adámọ́gò fún ayẹyẹ ọjọ́ ìbí wọn àti ṣíṣí iléeṣẹ́ rédíò Adámọ́gò 107.7 FM tó kalẹ̀ sílùú Ìdó Èkìtì. àdúrà wa ni pé kí Ọlọ́run jọ̀wọ́ túbọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí ẹ̀ ń gbé ṣe inú ayé wọn àmín. ǹjẹ́ olùkéde ni àpapọ̀ ẹgbẹ́ ọmọ ẹlẹ́fọ̀ọ́ Ìdó Èkìtì lábẹ́ olórí ẹgbẹ́ Mrs. Bọ́sẹ̀dé Adésínà ìyá Máyọ̀wá àti Mrs. Kẹ́mi Adélóyè akọ̀wé ẹgbẹ́ àwọn náà ló ṣe olùkéde. lórúkọ èmi àti àpapọ̀ legal team members ti Sam Olúalọ́ Foundation SOAF ń fi àsìkò yìí kí bàbá wa Prophet Sam Olúalọ́ fún ti ayẹyẹ ọjọ́ ìbí wọn àti ṣíṣí iléeṣẹ́ rédíò tuntun Adámọ́gò 107.7 FM ti ìlú Ìdó Èkìtì àti ní pàtàkì jùlọ fún ti oyè tuntun gẹ́gẹ́ bí zonal superintendent ESN àti ní òkè òkun. a gbà aládùúrà pé kí Ọlọ́run túbọ̀ máa sọ agbára yín dọ̀tun àmín. ǹjẹ́ barrister Dáre Adébáyọ̀ àwọn ni olùkéde fún gbogbo àwọn Adámọ́gò legal team ti Prophet Sam Olúalọ́ Foundation. bẹ́ẹ̀ ni kò yájà ó yẹran gbogbo kó dùbú ẹkùn kò lè yájà láéláé. ǹjẹ́ ló kọ gbogbo àwọn tá a máa ṣètò yìí àjọtàpá àjọpòyì báyìí náà ní toníṣàngó dókítà Ọlámídé mo dé lónìí o kábíyèsí
mo ṣèbà lọ́wọ́ orí adé ọba ìlọrí fábọ̀rọ̀ olójúdó tìlú ìdó èkìtì ìbáyín ò bá mi àfihàn ò ní wọjà káyé ọmọ rí dókítà ọlámídé mo ti dé fún tòní ìjìnlẹ̀ yorùbá ńlá pètò yìí ìjìnlẹ̀ yorùbá ńlẹ̀tò yìí pẹ̀lú dókítà ọlámídé ìbà fún gbogbo orí tó ṣe bẹ́ẹ̀ tó kún tí ò wúrun ìbà fún gbogbo ọjà tó kún tí ò lérò tọmọdé tàgbà tó yún unú tàṣẹ ẹdí ìbáyín o. àkọ́kọ́ rèé níkànnì adámimógo 107.7 FM olódùmarè ìbà rẹ o. ǹjẹ́ tó Samuel Olúbáyọ̀ Ọlámídé Àtàndá náà ló kọ́ mi. àpọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà ọmọ ayélogún yín rèé ọmọ òkè èdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yóò gbọ́n ọmọ ayé gbèrègidì kátí odi ọmọ ọbọ̀n rókè èdèrè kọ́ ọmọ pẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba ọmọ lọ̀tán kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni ó nítorí kọ́lọ́lọ́ ó má bàa pọlọmọ́ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ ńlọ́lọ́rù MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbàtà oníjọba of ìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé èmi náà ni giant of Africa òmíràn ilẹ̀ adúláwọ̀ lágbára ọlọ́wọ́n ọba mi Èdùmàrè ètò ní àkọ́kọ́ yìí yóò dùn gbọ́ngbọ́n ó kàn sí i. ètò ìjìnlẹ̀ Yorùbá rèé níbi tá a ti máa kọ́ra wa níjìnlẹ̀ Yorùbá. ẹ wò ó ẹ jẹ́ ń wọnú abala àkọ́kọ́ lọ. àmọ́ kí n tó wọnú abala àkọ́kọ́ lọ ló kọ gbogbo ẹ̀yin tẹ́ máa wò wá lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook. ló kọ gbogbo àwọn tí wọ́n máa ṣagbátẹrù ètò yìí. gbogbo àwọn tí wọ́n máa ṣonígbọ̀wọ́ ètò ìjìnlẹ̀ Yorùbá. ṣe kúkú mọ̀ pé dídùn ló dùn tá a bọ́ rẹ̀ jẹ̀kọ́. ti lé oge tóge jẹ o. ló kọ gbogbo àwọn tí wọ́n ń wò wá lójú òpó abánidọ́rẹ̀ẹ́ TikTok àti Facebook. àwọn èèyàn jókòó síbẹ̀ wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń fẹ́ràn wa. dókítà Ọlámídé èmi a máa sọ fún yín pé èmi lọmọ afèdè fọgbọ́n gbèdè lọ́wọ́ elédè tí ò lè fèdè kọ́ èdè sọ́n tó ń pèdè ń fi gbogbo èdè tó níhùn náà wá èdè káàkiri lọ́wọ́ ọba èdè tó lè fèdè ṣẹ̀dá èdè nítorí kí gbogbo kédèkédè bá a lè mọ̀ pé iṣẹ́ ń bẹ nínú èdè pípé tó yé ni yéké pérégede àràbà bá àwọn èdè. òjò pátápátá fẹ́wé kókò lu bàtáyà pátápátá àpàpàtà lórí àpáta fẹ́ràn kátàpátá sẹ́nu ó jẹran kátà tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá. pẹ̀lú mi Erinfọlá mi ń wò pé à ń wo gbogbo kìíní yìí ti ń wá ọlọ́run ní. lọ́kọ̀ pẹ̀lú mi Erinfọlá mi àti bùrọ̀dá Jàtó tá a jọ wà nílé agbára fún tòní. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níkànnì Facebook Adámimógo 107.7 FM.
ẹ máa ṣí ẹ lógúnlógún ẹ máa ṣí ẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí TikTok ti dókítà Ọlámídé ẹ máa ṣí ẹ lógúnlógún ẹ máa ṣí ẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n òní àfi kí gbogbo wa ní wòlíì ọlá ọba ń bẹ ń bẹ alájà bá ń bẹ ń bẹ Abdulhakeem ń bẹ ń bẹ bá a bá ti parí ètò yìí ẹ lọ sí Facebook ẹ bá ń bẹ ẹ lè download ẹ. ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ jẹ́ àwọnú ètò lọ bá ti wọnú ètò yìí lọ ní ràbáàjì gan ní skóńkẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí ní firigidi fín ẹ jẹ́ ń yí lò padà yóò lágbára pọ̀. lórí ètò yìí ìjìnlẹ̀ Yorùbá pẹ̀lú dókítà Ọlámídé Àpọ́nbépo rẹ́pírẹ́sẹ̀ntà. abala mẹ́ta náà lètò yìí pín sí abala àkọ́kọ́ iná ni mo pè ní abala ẹ̀kọ́ èdè Yorùbá ìhà yín láti máa kọ́ra wa ní èdè Yorùbá tó ṣe bẹ́ẹ̀ tó dáńtọ́ èdè Yorùbá tó múnádóko bó o ní àti sọ bó o ní kí làwọn ìṣe àti àṣàlẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ lónìí lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè onílà kọ́kọ́ a sì bẹ̀rẹ̀ lónìí abala ẹlẹ́ẹ̀kejì ńlá pè lábala adúláwọ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín ọmọ wa mi wá Àríkẹ́ ọbabìnrin ìyálóde fúnra rẹ̀ ibẹ̀ láti máa ṣe bẹ́ẹ̀ tá a ti máa kọ yín láwọn ìtàn tẹ́ẹ̀ ti máa gbọ́ àwọn ìtàn ilẹ̀ Yorùbá lóríṣiríṣi àwọn ìtàn ilẹ̀ Yorùbá lóríṣiríṣi náà lẹ́ẹ̀ máa gbọ́ lábala adúláwọ̀ abala ẹlẹ́ẹ̀kẹta náà lábala Yorùbá pọ́nbélé abala Yorùbá pọ́nbélé yìí ó pín sọ́nà méjì àkọ́kọ́ a máa gbà wọn àlejò lórí ètò yìí tó jẹ́ wípé láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n sọ Yorùbá pọ́nbélé láì fi ìbò là á Yorùbá pọ́nbélé láì fi ìbò là á lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ̀yin náà wà láǹfààní láti pè tẹ́ fi jẹ̀bùn abídí olówe àmọ́ fún tòní àti ìní jẹ̀bùn bó o láti ṣe é lónìí gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe agbátẹrù ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ pè dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò sórí nọ́mbà yìí 08034865342 gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ẹ̀ka ìjọba gbogbo gómìnà ìpínlẹ̀ Èkìtì bàbá wa ẹni àkọ́kọ́ nípínlẹ̀ Èkìtì Oyèbámijí ẹ lè ṣagbátẹrù ètò yìí ìjìnlẹ̀ Yorùbá rèé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jólùkọ́ èdè Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ́lọ́jà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ ní kìmí láwùjọ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ṣagbátẹrù ètò yìí nítorí pé ètò tí ó máa gbé àṣà Yorùbá lárugẹ rèé ètò tí ó jẹ́ káwọn ọmọ yẹn máa kẹ́kọ̀ọ́ tí ó jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn bá àti ṣe rèé gbogbo ọmọ yín tí ń bẹ níléèwé pátápátá bí wọ́n bá ti ń dé láago mẹ́rin ẹ jẹ́ wọ́n máa jókòó ti rédíò yín Adámimógo 107.7 FM kí wọ́n máa kẹ́kọ̀ọ́ torí ètò yìí yóò fún wọn láǹfààní láti mọ ìjìnlẹ̀ Yorùbá dáadáa. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò ní ràbáàjì gan ní skóńkẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí ní firigidi fín orin tá a máa fi wọlé sábàlá tá à ń lọ yìí iná ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ gbọ́ báyìí ẹ jẹ́ á wọlé sábàlá tá a pè ní
abala ẹ̀kọ́ èdè Yorùbá mò ń bọ̀ n ò tí ì dé. ayé ò ayé ṣamálámálá. mo bójú ayé ò ayé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. kí ni dé sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ́ni fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. ẹ jẹ́ á ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ á ronú ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú nítorí àkókò tá a wà yìí abala ẹ̀kọ́ èdè Yorùbá ńlá wà yìí kí la máa kọ́ra wa fún tòní ẹ gbọ́ bí n bá bi yín léèrè wípé nílẹ̀ Yorùbá àkókò mélòó ló wà nílẹ̀ Yorùbá ṣé mọ̀ pé lédè ìbò wọ́n á ní pé wọ́n á ní good morning àní morning wọ́n á ní noon wọ́n wá sọ pé a ní afternoon yíò afternoon bọ́báyá wọ́n sọ pé a ní evening ọ̀yá wọn ni a ní night wọ́n wá sọ pé a ní midnight ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́fà ó jẹ́ mẹ́fà nílẹ̀ Yorùbá tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ pé àkókò mélòó la ní nílẹ̀ Yorùbá àkókò mélòó náà la ní nílẹ̀ Yorùbá mélòó lọ́ọ́ sọ ẹnìkan ní mẹ́ta ẹnìkan ní mẹ́ta ẹnìkan ní mẹ́fà ẹnìkan ní méje àkókò mélòó ni Yorùbá ní tí Yorùbá máa ń kà tí Yorùbá bá fẹ́ ka àkókò nílẹ̀ Yorùbá mélòó ni ẹ máa kà bó o ní ẹ ṣe máa kà àwọn agowo ṣaagowo iná ni ẹ máa fi kà á ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí àkókò mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní ìgbà mẹ́tàlá ìgbà yàtọ̀ sí àkókò ìgbà òun ni season léèbó àkókò òun ni time léèbó ẹ ṣeun ìyálóde ọmọ wa mi wá wọ́n ní go and bring sisi kọ́lọ́wọ́n ọ̀dà kọ̀ọ̀kan ṣàánú ètò yìí náà ni wọ́n máa kọ́ wa àkókò mélòó mo sọ pé a ní nílẹ̀ Yorùbá mẹ́tàlá ẹnìkan níbo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń pè wọ́n ẹ má tí ì pè ẹ jẹ́ ń lo àkókò yìí láti fi kí màmá wa arábìnrin Wúràọlá Ògúnjẹ́mi Lucy ọmọ Bọ́lájókòó Fásànmí kú oríire àyájọ́ ọjọ́ òbí onílọ́jọ́ òbí pàtàkì yín wọ́n jẹ́ kan lára àwọn olólùfẹ́ Adámimógo 107.7 FM níbi tá a wà yìí ẹ ṣeun àdúpẹ́ àkókò mẹ́tàlá mo sọ pé a ní kí là á kọ́ ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí àárọ̀ eléyìí tá a máa ń pè ní àárọ̀ tó sì jẹ́ pé kì í ṣe àárọ̀ àkókò àkọ́kọ́ ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti aago 5 sí aago 5:30 kí ni Yorùbá ń pè é ẹ rí i wípé aago 5 sí aago 5:30 ilẹ̀ ò tí ì mọ́ tẹ́ ẹ bá wà láago 5 sí aago 5:30 Yorùbá máa ń pè ní àfẹ̀mọ́jú kí mo pè é sà àfẹ̀mọ́jú iná ni Yorùbá ń pè é ọlágbára pọ̀ ẹlẹ́ẹ̀kejì yún àkókò kejì láti aago 5:30 sáago 6 ẹ rí i pé ojúmọ́ ti ń mọ́bọ̀ díẹ̀díẹ̀ Yorùbá máa pè é ní ìdájí kí n mo pè é ìdájí dókítà Ọlámídé ẹ̀yin tẹ́ ń bẹ ní Facebook ẹ máa ṣí ẹ̀ lógúnlógún ẹ máa ṣí ẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin tẹ́ ń bẹ ní TikTok lágbára Ọlọ́run yín kúkú kí gbogbo yín yín kí gbogbo yín wòlíì Ọlọ́run Ọláọba wọ́n ti ń bẹ ń bẹ ìyálóde ọmọ wa mi wá ẹ ṣeun o àwọn àgbààgbà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń bẹ ní TikTok yìí táwọn náà jókòó síbẹ̀ yìí wípé dókítà Ọlámídé tá a jọ wà yìí pẹ́ẹ́lì ń bẹ ń bẹ Abdul Hakeem àwọn náà ń bẹ ń bẹ Àánú Olúwapọ̀ ń bẹ ń bẹ wọ́n jókòó bẹ̀ dáadáa kọ́lọ́wọ́n ọba mi Èdùmàrè kó ṣe bẹ́ẹ̀ kó wà pẹ̀lú wa kí n mọ sọ fún yín nbọ̀lá wa ẹlẹ́ẹ̀kẹta ńlá dé báyìí ẹlẹ́ẹ̀kẹta
láti aago mẹ́fà sí aago mẹ́sàn-án. aago mẹ́sàn-án là ń pè ní òwúrọ̀ tàbí tí a tún lè pè ní àárọ̀. ó di mélòó? ó di mẹ́ta. aago mẹ́fà sí aago tàbí tó bá di bí ọwọ́ aago mẹ́fà àbọ̀ yẹn ẹ rí i pé ilẹ̀ ti mọ́ dáadáa. bí ọwọ́ aago mẹ́fà àbọ̀ ilẹ̀ ti mọ́ dáadáa. kí là ń pè é? à ń pè ní òwúrọ̀. òwúrọ̀. ẹlẹ́ẹ̀kẹrin láti aago mẹ́sàn-án tó fi di aago mọ́kànlá aago méjìlá kù ìṣẹ́jú kan ńlá ń pè ní ìyálẹ̀ta. ìyálẹ̀ta bọ́bá wa dago méjìlá sáago méjìlá sí aago kan kù ìṣẹ́jú kan aago méjìlá sí aago kan kù ìṣẹ́jú kan òun là ń pè ní ọ̀sán. kí mo pè é? ọ̀sán. èyíhùn ló jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún. ẹlẹ́ẹ̀kẹfà ṣe ń kọ́ ọ lẹ̀ ṣá torí mi ò béèrè lọ́wọ́ yín o. aago kan tá aago kan bá lù Yorùbá máa ń pè é ní ọjọ́ kan rí. tábà ní aago mélòó lónìí tán ní ọjọ́ kan rí ó túmọ̀ sí pé aago kan ti lù ọjọ́ kan rí inú ọjọ́ kan rí. ẹ jẹ́ bọ́ sí ẹlẹ́ẹ̀keje láti aago kan kọjá ìṣẹ́jú kan sí aago mẹ́ta náà ní ọ̀sán gangan. ẹ rí i pé oòrùn ti mú a pè ní ọ̀sán gangan. ọ̀sán gangan. ẹlẹ́ẹ̀keje òun. ẹlẹ́ẹ̀kẹjọ láti aago mẹ́rin sí aago mẹ́fà aago mẹ́rin sí aago mẹ́fà kún ìṣẹ́jú kan náà ní ìrọ̀lẹ́ nílẹ̀ Yorùbá. òun ní ìrọ̀lẹ́ nílẹ̀ Yorùbá. bá a bá wá wò ó sùnsùnsùn bó bá ti di ọwọ́ aago mẹ́fà sáago méje òun aago mẹ́fà sáago méje òun ní Yorùbá ń pè ní àṣálẹ́. irú àkókò tá a wà yìí báyìí bẹ́ẹ̀ bá wo aago tá a wà báyìí aago mẹ́rin àbọ̀ náà ló fẹ́ lù báyìí. kílẹ̀ wà á pè kílẹ̀ sọ pé àwa ń rọ̀lẹ́. àwa ń rọ̀lẹ́ ọlọ́mọdé abọ́ rọ̀lẹ́ ayé. ẹlẹ́ẹ̀kẹwàá iná ni aago mẹ́jọ sí aago mọ́kànlá kún ìṣẹ́jú kan. alẹ́ ni aago mẹ́jọ sí aago mọ́kànlá kún ìṣẹ́jú kan. ẹ máa kọ́ ọ lẹ̀ alẹ́ nù. tó bá ti ń di aago mọ́kànlá tó fi di aago kan kún ìṣẹ́jú kan ó ti di òru nílẹ̀ Yorùbá. kí mo sọ pé dà ó ti di òru nílẹ̀ Yorùbá. èyí ò ní ẹlẹ́ẹ̀kọkànlá. ẹlẹ́ẹ̀kejìlá aago kan sí aago mẹ́ta òru tẹ́ ẹ máa ń pè lóru ìní Yorùbá ń pè ní ọ̀gànjọ́ òru. ọ̀gànjọ́ òru. ọ̀gànjọ́ òru. aago mẹ́ta sí aago márùn kún ìṣẹ́jú kan náà ni Yorùbá ń pè ní ààjìn. ààjìn láwà ẹ mọ àkókò tí Yorùbá ń pè ní ààjìn. àkókò mẹ́tàlá mo sọ fún yín pé wà. àkókò mẹ́tàlá mo sọ fún yín pé wà. àwọn àkókò wọ̀nyí lóko bàbá wa Láyé Ọ̀yáwá wọ́n ń bẹ ní agbára. kọ́lọ́hún ọ̀dàkùn kó ṣàánú wa. àwọn àkókò tí ń bẹ nílẹ̀ Yorùbá mẹ́tẹ̀ẹ̀tàlá rèé. àkọ́kọ́ àfẹ̀mọ́jú. ẹ̀ẹ̀kejì ìdájí. ẹ̀ẹ̀kẹta òwúrọ̀. ẹ̀ẹ̀kẹrin ìyálẹ̀ta. ẹ̀ẹ̀karùn-ún ọ̀sán. ẹ̀ẹ̀kẹfà ọjọ́ kan rí. èyí ò tóòrùn bá ti kàn tàrí aago kan òòrùn ó ti kàn tàrí ńgbà náà. ẹ̀ẹ̀keje náà la pè ní ọ̀sán gangan. ẹ̀ẹ̀kẹjọ ìrọ̀lẹ́. ẹ̀ẹ̀kẹsàn-án àṣálẹ́. bó bá ti dẹ̀ kẹwàá ìyún ní alẹ́. ẹ̀ẹ̀kọkànlá òru. ẹlẹ́ẹ̀kejìlá náà ní ọ̀gànjọ́ òru kó tó wá di pé adé ààjìn. dòdòdò ààjìn. ẹ wò ó ọ̀làgàrà kọ̀ mò ń bọ̀ n ò tí ì dé. eré ìmọ̀lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ Balùwàyé káyé wa lè dùn ní ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákúgbà wá o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. alákòókà ó tẹ́rẹ̀ẹ́rẹ́ kábì. ọ̀faragàdà bí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ ayé. ilẹ̀ dákúgbà wá o èyí tí ka ìkàlẹ́ nu mọ́. àtẹ ìka ọkọ tí a pèlè. ẹ jẹ́ á ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ á kú lábala yìí nítorí nǹkan ṣe bẹ́ẹ̀ ó pọ̀ níbi tá ní orí ètò ìjìnlẹ̀ Yorùbá fún tòní. ẹ jẹ́ á bọ́ sí abala tá a pè ní abala adúláwọ̀. abala kí n mo pè é abala adúláwọ̀. abala adúláwọ̀ náà ni a ti ṣe bẹ́ẹ̀
tí a ti máa sọ àwọn ìtàn tá a sì máa sọ ọmọ wa mi wá Àríkẹ́ ìyálóde yín ti wà ń kalẹ̀ tí ọmọ ṣe bẹ́ẹ̀ tí ọmọ gbé yín rìn ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ń dọ́dọ̀ ọmọ wa mi wá Àríkẹ́ bá a bá ti wá padà dé àbọ̀ sábàlà ẹlẹ́ẹ̀kẹta mò ń bọ̀ n ò tí ì dé. ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjìrè bí pátápátá ǹjẹ́ mo kí gbogbo ọba ládéládé tí ń bẹ láàfin ṣẹ̀ǹbáyé ẹ̀yin ìyá àfin ẹ̀yin bàbá àfin gbogbo yín pátápátá ni mo kí pé ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ní abala adúláwọ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ìyálòde ọmọ wa mi wá Àríkẹ́ yín náà ni òmíràn ni mí olóúnjẹ ìyálù padà gba fìrà ọkọ̀ ha ìlú ni òmíràn ò jẹ́ tùmọ̀ bàbá àjọlá adé ní abala adúláwọ̀ ní ẹ ti máa ní àǹfààní láti rí àwọn ìṣòro ilẹ̀ wa nítorí náà ẹ wá nǹkan fìdílé kájọ jẹ ìgbádùn ètò tòní ìlú wo là ń lọ ní ọjọ́ tòní ìlú kan tí gbogbo yín ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni mọ̀wó náà ní ìlú Abẹ́òkúta ìlú Abẹ́òkúta ni à ń lọ Ẹ̀gbámọlẹ́sà bí agbòǹgbò àkàrà ọmọ àjọgbẹ̀rú mọ̀jọ́gbẹ̀kọ̀ torí pé ẹrú nísìnyí ẹ̀kọ́ kìí sì nìyàn lójúde àwọn bàbá yín Ẹ̀gbá lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé wọ́n ní bí wọ́n ti ń ṣe ní Mẹ́kà ni wọ́n ń ṣe lóde Ẹ̀gbá Aláké wọ́n gòkè Àràfá ní Mẹ́kà wọ́n gòkè Olúmọ lẹ́gbà wọ́n mumi sẹ́mísẹ́mì ní Mẹ́kà wọ́n mọdò Ògùn lẹ́gbà Aláké ọba márùn-ún níbẹ̀ lóde Ẹ̀gbá ṣe bí gbogbo wọn pátápátá ni wọ́n ń dádé Olúbàrà ọba ni Àgùrá ọba ni Òṣìlẹ̀ ọba ni Olówù ọba ni Aláké Ẹ̀gbá ń kọ́ ẹgbẹ́ ṣe ń bẹ lálàáfíà ara ẹ̀yin lọmọ ro pàjọrò ń pọpẹ ọmọ ro tí pàgbàgbù dá báwa ní orílẹ̀ Ẹ̀gbá a sọ nípa Akọni Sódẹ̀kẹ́ ta ni Akọni Sódẹ̀kẹ́ ibo ni a ti bí Sódẹ̀kẹ́ ṣùgbọ́n kí a tó máa lọ síbẹ̀ wọn ẹ jẹ́ padà káwá wo ta gangan ni Ẹ̀gbá ṣé Abẹ́òkúta ni ìlú Ẹ̀gbá àkọ́kọ́ ṣé Abẹ́òkúta ni Ẹ̀gbá ti bẹ̀rẹ̀ àbí àwọn wo gan ló tẹ Abẹ́òkúta dó àwọn wo ni Ẹ̀gbá ní ìjọ ọ̀hún orílẹ̀ ńlá kan ni Ẹ̀gbá orílẹ̀ ńlá tí máa sọ pé orílẹ̀-èdè tá ti mọ̀ pé ìlú yìí ti ní agbára wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lábẹ́ Ẹ̀gbá àti orílẹ̀ Òwu ni wọ́n jọ pààlà níjọ ọ̀hún ṣùgbọ́n ogun ló sọ̀ bínú wọn ni ogun ló lé bàbá yín dàbẹ̀ Olúmọ orílẹ̀ Ẹ̀gbá ń bẹ ní orílẹ̀ tí wọ́n sì ní ìpínlẹ̀ mẹ́ta ni Ẹ̀gbá ní mẹ́ta la pín Ẹ̀gbá sí níjọ́ Ẹ̀gbá àkọ́kọ́ ni a mọ̀ sí Ẹ̀gbágbẹ́yìn Ẹ̀gbágbẹ́yìn yìí Aláké ni orúkọ ọba tiwọn Aké náà sì ni olúùlú wọn tí àwọn àgbà sì gbà wípé ọmọ ni wọ́n jẹ́ sí Odùduwà Ọlọ́fin a sì gbà wípé àwọn gan ò ní ojúlówó Ẹ̀gbá gangan tá a bá sọ pé Ẹ̀gbá àwọn gangan ni Ẹ̀gbá Aláké ni mo pe orúkọ ọba wọn àwọn ìlú ńláńlá ń bẹ ní abẹ́ wọn bẹ́ẹ̀ ni ìlú kékeré náà sì ń bẹ àwọn Ẹ̀gbá yìí ni wọ́n bá orílẹ̀ Rẹ́mọ pààlà lára àwọn ìlú tí ń bẹ lábẹ́ wọn láti rí ìlú Ìjẹ̀hùn Kéta Ìlóró àti bẹ́ẹ̀ lọ a tún ní Ẹ̀gbá kejì tí a pè ní Ẹ̀gbá Òkè Ọ̀nà Ẹ̀gbá Òkè Ọ̀nà yìí àwọn ni wọ́n múlé sí bèbè odò ọ̀nà eléwé kan náà tó wà ní Ìbàdàn lónìí ni mò ń sọ nípa rẹ̀ torí pé gbogbo bẹ̀rùn níjọ̀hún ilẹ̀ Ẹ̀gbá ni ọba tí wọ́n ní à ń pè ní Ọ̀ṣìnlẹ̀ ní orúkọ ọba tiwọn àwọn ìlú bíi Ìkèrèkú Ìkìjà Ìdómọ̀pá àti bẹ́ẹ̀ lọ níbẹ̀ lábẹ́ Ẹ̀gbá yìí náà ìlú pọ̀ o ṣùgbọ́n ẹja mú kéékèèké torí àkókò wa Ẹ̀gbá ẹlẹ́ẹ̀kẹta ni a mọ̀ sí Ẹ̀gbá Àgùrà Ẹ̀gbá Àgùrà yìí àwọn ni Ẹ̀gbá kẹta tí àwọn àgbààgbà wípé Ọ̀yọ́ ni àwọn tó pọ̀ jù nínú wọn ṣùgbọ́n ọba wọn tó jẹ́ Àgùrà ọba àwọn ojúlówó ọmọ Ẹ̀gbá ni ojúlówó ìran Ẹ̀gbá ni ní abẹ́ Ẹ̀gbá Àgùrà yìí láti rí àwọn ìlú bíi Ìbàdàn Ọ̀jọ́ Ìkìjà Fìdítì Akínmọ̀rin Ìjàyè àti bẹ́ẹ̀ lọ abẹ́ Ẹ̀gbá ẹlẹ́ẹ̀kẹta yìí òun ni wọ́n wà ẹ mọ̀ wò pé kí ló dé tí Ìbàdàn wà nínú Ẹ̀gbá yóò rí bẹ́ẹ̀ torí pé níjọ́un ìlú Ẹ̀gbá ni Ìbàdàn tó fi dé Òjé Mọ̀lété Ẹ̀gbá ló ní gbogbo àwọn ìlú yìí àní ogun ló sọ̀ bínú ẹ gbọ́ irin tí ì gbọ́ nǹkan kan Ẹ̀gbá mẹ́tẹ̀ẹ̀ta tó wà níjọ́un rèé gbogbo wọn sì jọ ń ṣe
ìlú wọ́n ń ṣe ètò ìlú láàrin ara wọn tá a sì mọ̀ wọ́n sí pé tó orílẹ̀ Ẹ̀gbá ni àwọn wọ̀nyí tí wọ́n sì pààlà pẹ̀lú orílẹ̀ Òwu. Ṣùgbọ́n kí ló wá fà á tí Ẹ̀gbá ò fi sí ní gbogbo bẹ̀rùn mọ́? Ẹ̀gbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló dé tí Ẹ̀gbá fi wá lọ sábẹ́kúta tó jẹ́ pé Abẹ́òkúta ní ìlú wọn? Ẹ máa bá mi ká lọ. Ní ayé Baṣọ̀run Gáà nílùú Ọ̀yọ́, Ọ̀yọ́ fi ogun gba orílẹ̀ Ẹ̀gbá, ṣùgbọ́n Lísàbí Agbòǹgbò Àkàlà ó dìde ó sì gba Ẹ̀gbá lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ lẹ́yìn tí Baṣọ̀run Gáà lọ tán. Nígbà yìí Aláàfin Abíọ́dún Adégoolú ni ọba nílùú Ọ̀yọ́. Àsìkò yìí gan ni wọ́n ṣe òfin àkọ́kọ́ wípé kí wọ́n má ta Ọ̀yọ́ lẹ́rú mọ́ ní ọjà Àpòmù. Òfin yìí sì múlẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi pé ẹni tí wọ́n bá mú ikú ni kìí ṣàrùn. Ṣùgbọ́n lẹ́yìn tí Aláàfin Abíọ́dún Adégoolú tó wàjà tán, Abíọ́dún Adégoolú ọba tó jẹ tìlú rójú tìlú tùbà tó tùṣẹ ni ọba yìí. Lẹ́yìn tí ó wàjà tán ni Aláàfin Àólẹ̀ Arógangan lóyè ó jẹ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Wàhálà ńlá sì bẹ́ sílẹ̀ láàrin ọba Àólẹ̀ àti kàkàǹfò rẹ̀ tí í ṣe Àfọ̀njá Ìwàtà aráàlú Ọ̀yún. Wàhálà bẹ́ sílẹ̀ yanpọ̀yanrìn tó bẹ́ẹ̀ gẹ́ tí wàhálà yìí sì mú kí Ọ̀yọ́ ilé kí ó tú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló jẹ lẹ́yìn Àólẹ̀, ṣùgbọ́n inú rògbòdìyàn ni wọ́n bá Ọ̀yọ́, rògbòdìyàn ni wọ́n fi Ọ̀yọ́ sí o tí wọ́n fi lọ. Ní àsìkò yìí kò sí àṣẹ mọ́ débi pé wọ́n ti ń ta Ọ̀yọ́ lẹ́rú padà ní ọjà Àpòmù. À ń pe ẹnìkan ní Tóyèjẹ Àkànní Alébíoṣù. Àkànní ni Ààrẹ Ọ̀nà Kakanfò ní àsìkò yìí. Ìlú Ògbómọ̀ṣọ́ ni ó sì jẹ Kakanfò sí. Àkànní yìí àti Adégún Olúkòyí tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n gbéra tí wọ́n ránṣẹ́ sí ọba Olówu pé kábíyèsí nígbà tí Ọ̀yọ́ wà ní Ọ̀yọ́, ẹ̀yin ni wọ́n ránṣẹ́ sí pé kẹ́ dáàbò bo Ọ̀yọ́ ní ọjà Àpòmù. Ní báyìí kò sí Ọ̀yọ́ mọ́ o, ẹ̀yin náà lẹ́ẹ̀bà wa dáàbò bo Ọ̀yọ́ ní ọjà Àpòmù. Ẹ má jẹ́ kí wọ́n ta Ọ̀yọ́ lẹ́rú mọ́, torí tá a bá mú Olówu, lẹ́yìn Olówu ló ṣẹ̀ṣẹ̀ wá kan Aláàfin Ọ̀yọ́. Ọwọ́ Olówu ni Ọ̀yọ́ ti gba agbára nígbà tí a sì tẹ Ọ̀yọ́ dó láyé Ọ̀rànmíyàn san ìsákọ́lẹ̀ fún Olówu, ṣùgbọ́n Aláàfin Ṣàngó ló bá Olówu jà tí wọ́n fi dín agbára Òwu kù. Ọ̀rọ̀ yìí náà ló ṣokùnfà bí wọ́n ti yọ Àjàká lóyè tí wọ́n sì fi Ṣàngó jẹ. Lẹ́yìn èyí ni Olówu gbé ogun ńlá dìde tó sì gbógun wọ ọjà Àpòmù. Ó gbógun wọ àwọn ìlú tí ń bẹ ní bèbè Àpòmù, àwọn ìlú bíi Gbọ̀ngán, Sẹ́yìn, àwọn ìlú Bàǹbà, wọ́n gbógun wọbẹ̀. Àwọn ìlú yìí jẹ́ ìlú Àmọ́nà Ifẹ̀, gbogbo wọn gbéra wọ́n sá wọ inú Ifẹ̀ lọ. Ìgbà tí Olúfẹ̀ gbọ́, Olúfẹ̀ wò pé Olówu kí ló dé? Mo má já lẹ́yìn òun nájà mi, ṣe bí mi gangan ló fẹ́ náà. Olówu ti pè ṣoṣo, dandan ni kó rí ṣoṣo. Olúfẹ̀ ṣígun fún ó ṣígun fún Ṣìngúsìn pé kí Ṣìngúsìn gbógun jáde nílé Ifẹ̀ kó sì lọ bá Olówu jà. Ṣìngúsìn gbógun jáde lóòótọ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ pé orílẹ̀ Òwu ní agbára tó bẹ́ẹ̀ gẹ́. Orílẹ̀ Òwu ṣẹ́gun Ifẹ̀ pẹ̀lú Ṣìngúsìn, ó ṣẹ́gun Ifẹ̀. Ìtìjú ò jẹ́ kí Ṣìngúsìn lè padà sílé Ifẹ̀ ní. Gbogbo àwọn tí wọ́n fi ara gbọgbẹ́ wọ́n kó wọn ó di wọ̀ ní ìlú Ìwó. Kábíyèsí Olúwo sì tulẹ̀ fún wọn ní agbègbè kan tá à ń pè ní Adúnbíẹ̀yẹ. Ìyìn ni wọ́n dúró sí fún odindi ọdún 7 gbáko ni wọ́n fi ń wọ ọgbẹ́ tí wọn ò lè padà sílùú Ilé Ifẹ̀ láti lọ jábọ̀ fún Ọọ̀ni. Olúwo sọ fún wọn pé kí wọ́n ní sùúrù kí wọ́n máa ṣọ́ Òwu, torí ọjọ́ kan bọ̀ tí ìjà ó padà ṣẹlẹ̀ láàrin Olówu àti ìlú míì. Àǹfààní yìí gan ni wọ́n wàá lò láti fi mú Olówu. Ká má fọ̀rọ̀ gùn, ọjà Àpòmù kún padà, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní nájà ni wàhálà kan bá tún ṣẹlẹ̀ lọ́jà Àpòmù látàrí pé bàbá wa ra tare bàbá Àjẹ̀bú. Wọ́n ra tare, wọ́n gbá tare lọlé, wọ́n látàrí òkun wọ́n gbé padà wá. Ọ̀rọ̀ yìí di wàhálà, ó di yánpọnyánrin, ẹ̀mí ṣòfò. Wọ́n bá sá lọlé, Òwu ti pàjẹ̀bú ni wọ́n ké dọ́dọ̀ Àwùjalẹ̀. Àwùjalẹ̀ ni ó ti dà, Òwu kulẹ̀ tí ń fi wọn hàn náà tẹ́lẹ̀. Kálẹ̀ jáyé o, ó ní o, mo fi orílẹ̀ Òwu o, mo fi jìyàn ọkọ̀ jẹ wọ́n run. Kálẹ̀ jáyé gbé ogun jáde. Ṣìngúsìn gbọ́ nílé Ifẹ̀ pé Ṣìngúsìn gbọ́ ní Ìwó ipe
ìjẹ̀bú ti ṣígun sí òwu inú wọn dùn ayọ̀ wọn kún ó wá yá wàyí ò láti jagun ẹ dákun ṣé wọn ò jagun ṣé Sìngúnsìn àti Kalẹ̀já yóò sì fọwọ́sowọ́pọ̀ lé Olówu lórí kí ni ó ṣẹlẹ̀ gan-an ibi ìyẹn àfi àdàgbé ètò rọ̀ sí gbogbo ẹlẹ́gbọ́ ní ọjọ́ mẹ́jọ títí ìgbà náà ẹ jẹ́ kí dókítà àmì Ọlámídé kí wọ́n máa bá ètò lọ ǹjẹ́ ká fi ire àti ayọ̀ pàdé Ìyálóde ọmọ wa mi wá lórúkọ mi ó dìgbà kan. àwa torí ilẹ̀ yìí jẹ́ o. Odùduwà dá wa láre o ká sì máa rere jẹ́ o. àwa torí ilẹ̀ yìí jẹ́ o. abala tẹ́ ẹ gbọ́ tán náà ni abala adúláwọ̀ níbi tá a ti máa sọ ìtàn ilẹ̀ Yorùbá ìtàn tá a mú lónìí látẹnu Mọ́wámiwá Àríkẹ́ Ìyálóde òǹpìtàn káfàtà náà ni ìtàn akọni Ṣódẹkẹ́ ẹ tẹ̀ wájú lọ́jọ́ mẹ́jọ á ti bẹ̀rẹ̀ ètò nù ọ̀yà ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ abọ́sàbàlà tó kẹ́yìn lẹ́yìn nínú ètò yìí abala yìí náà ni a pè lábala Yorùbá pọ́nbélé níbi tẹ́yìn ó ti pè o ibi tẹ́ ẹ ti pè tẹ́ ẹ ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ ti láǹfààní láti mú nọ́mbà nǹkan méjì náà lẹ́ṣẹ̀ o àkọ́kọ́ à á ṣe bẹ́ẹ̀ á dàn yín wò á fún yín ní ìdánwò láàrin ìṣẹ́jú àáyá lẹ́yìn ìgbà náà àá wà ní kẹ́ ẹ ṣe kinní kan kẹ́ ẹ ṣe kinní kan kẹ́ ẹ ṣe kinní kan ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ká tó dókè lọ́hùn-ún ẹ jẹ́ ń pe àwọn nọ́mbà tẹ́ ẹ máa pè wọlé sí ẹ̀yin tẹ́ ń bẹ ní TikTok ẹ̀yin tẹ́ ń bẹ ní Facebook ẹ máa ṣí ẹ̀ lógúnlógún ẹ máa ṣí ẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n nítorí bẹ́ẹ̀ ṣe ń ṣí ẹ̀ lógúnlógún tẹ́ ń ṣí ẹ̀ rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa pín in káàkiri ojúlówó Yorùbá rèé lórí ètò ìjìnlẹ̀ Yorùbá pẹ̀lú dókítà Ọlámídé Àpọ́nbépo rẹ́pírẹ́sẹ̀ntà yóò lágbára pọ̀ nọ́mbà tẹ́ ẹ máa pè wọlé sí rẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ ní TikTok náà ẹ̀yin náà lè pè wọlé ẹ̀yin tẹ́ ń bẹ ní Facebook ẹ lè pè wọlé 070 72 76 62 78 070 72 76 6278 ẹ̀yin tẹ́ ẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ fẹ́ pè +234 yún ẹ̀yin tẹ́ ẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà ní gbogbo ibi tẹ́ ẹ bá wà pátápátá tẹ́ ẹ fẹ́ pè wọlé +234 70 72 76 62 78 ẹ sì má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí bàbá wa wòlíì wọ́ndà ní ìlú Ìdó Èkìtì tí wọ́n jẹ́ special adviser on local government fún gómìnà wa Banji Bíọ́dún Oyèbámijí ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ má gbàgbé o ẹ ṣàtìlẹ́yìn ẹ ṣàgbátẹrù fẹ́tò yìí káwọn èèyàn mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣòǹgbọ̀wọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé polówó ọjà wá ẹ pè nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ pè nọ́mbà dókítà Ọlámídé tàbí kẹ́ ẹ bá mi chat ní àwọn ojú òpó gbogbo dókítà Ọlámídé náà ni àti dókítà Ọlámídé náà lẹ́ẹ̀ bá mi chat láwọn ojú òpó gbogbo ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní gbé ìpè àwọn aráalé 070 7276 6278 ta ni ẹni àkọ́kọ́ tí ìpè rẹ̀ kọ́kọ́ wọlé lónìí hello. ẹ mà káàsán. ẹ káàsán sọ. tàlà ń bá sọ̀rọ̀ láti bò. Adébáyọ̀ Sunday ló ń bá sọ̀rọ̀ láti Ìlọ́rọ̀ Èkìtì. láti Ìlọ́rọ̀ Èkìtì ìjìnlẹ̀ Yorùbá rèé pẹ̀lú dókítà Ọlámídé kí lẹ rí sí i. kódà mo gbádùn prógráàmù ti ọ̀sán yìí. even pẹ̀lú àwọn ìtàn kọ̀ọ̀kan tí a gbọ́ nípa ti orílẹ̀ Ẹ̀gbá inú mi tó dùn. most of things téèyàn gan ò mọ̀ inú mi gan dùn mo ṣe gbọ́ ní ìrọ̀lẹ́. lórúkọ Jésù Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. àmín àṣẹ Ìdùmarè. iléeṣẹ́ yín ò ní jóná o. àmín o kílẹ̀ kó kọ́ yín lẹ́ẹ̀kan sí i. Adébáyọ̀ Sunday. ẹ já bọ́ sí orí ètò ní Rabaji gan pẹ̀lú yín
ṣé ẹ lè sọmọ Yorùbá ni. ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá ni. pọ́nbélé. pọ́nbélé. tá a bá wá ní ká jọ sọ Yorùbá láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì láì fi ìbò kan là bó ni ó ti rí. yóò ti rọrùn jù. yóò rọrùn dáadáa. ọmọ ìlú bo ni. ọmọ bíbí ìlú Ìpotì Èkìtì lèmi pẹ̀lú lọ́rọ̀ mo ti ń ṣiṣẹ́ nìsín. orílẹ̀-èdè wo lẹ wà yìí. Èkìtì la wà. orílẹ̀-èdè wo lẹ wà. orílẹ̀-èdè Nàìjíríà. orílẹ̀-èdè Nàìjíríà. tá a bá wò ó kí ni orúkọ ìjọba ìbílẹ̀ yín. Ìrédé. Ìrédé kíni. Ìrédé kíni. Ìrédé ICDC council. ẹ ti ṣe ìbò lọ́ba tán ẹ ti ṣe ìbò ẹ ti kó mbẹ ẹ ti kó mbẹ. Odùduwà dá wa láre ò bá sì máa rere jẹ́ o. ẹni àkọ́kọ́ ó ti rebete hello. hello dókítà wa. ẹ mà ṣe bẹ́ẹ̀ ẹ mà kú ìrọ̀lẹ́ yìí. ọmọ ológo ló ń sọ̀rọ̀ látàjọwọ́ àkókò. láti àjọwá gbogbo ìyá ọmọ ológo ìjìnlẹ̀ Yorùbá rèé níkànnì Adámimógo 107.7 FM. ẹ kúṣẹ́ takuntakun. àmàdúpẹ́ o sọmọ Yorùbá nìyí. ọmọ Yorùbá àtàtà. ọmọ Yorùbá pọ́nbélé. bẹ́ẹ̀ ni. tá a bá ní kájọ bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú àyá ǹjẹ́ ẹ lè sọ Yorùbá láì fi ìbò là á. ẹjá jọ tẹsẹ̀ bọ́. ká tẹsẹ̀ bọ́nú ẹ̀. bẹ́ẹ̀ ni. ìlú bo gan ni wọ́n ti bí yín. àjọwọ́ àkókò. kí lorúkọ ìjọba ìbílẹ̀ yín. àkókò ìlà oòrùn. ìlà oòrùn ìlà oòrùn tẹ́ ẹ bá fẹ́ pè. gúúsù. gúúsù kí ni gúúsù kí ni gúúsù. west. yes ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ ti kó ń bẹ́ẹ̀. hello 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 ẹ máa kú ìrọ̀lẹ́. ẹ máa kú ìrọ̀lẹ́ sà. tá là ń bá sọ̀rọ̀ láti bo. Ìsàbálógun lẹ̀ ń bá sọ̀rọ̀. kí lẹ kó kọ yín sà. Ìsàbálógun. bàbá Balógun láti bo. láti ìlú Adó. láti Adó Èkìtì sọmọ Yorùbá ni yín. pọ́nbélé Yorùbá gidi. Yorùbá pọ́nbélé Yorùbá àtàtà. Yorùbá àtàtà. tá a bá wá ní kájọ tẹsẹ̀ bọ̀ láàrin ìṣẹ́jú kan bó ni ó ti rí láì fi ìbólà. ẹ jẹ́ kájọ dán an wò. kájọ dán an wò ọmọ ìlú bo ni yóò. ọmọ ìlú Èkìtì ń bílẹ̀. níbo ní Èkìtì. ní Ọ̀rún. Ọ̀rún bá a bá fẹ́ pé Èkìtì lápapọ̀ ní ìsọ̀rí bí wọ́n ṣe ń pín ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà kí la pè é. Èkìtì. Èkìtì kí ni. bàbá. bàbá. Èkìtì báwo la fẹ́ pé báwọn afẹ́fẹ́ kábàá ní kọ́ni ìsọ̀rí. ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ̀jẹ̀ ń fún yín ní mi kí ló kọ ìjọba àbílẹ̀ yín. Ọ̀rún Èkìtì. Ọ̀rún Èkìtì ọ̀dà tá a bá wò dáadáa ṣe é lọ léèwé. mo lọ léèwé díẹ̀. kí ni àwọn iléèwé tẹ́ lọ kí ló kọ àwọn iléèwé tẹ́ lọ. mo lọ Àṣàbùsí primary school. ẹ ti ṣe ìbò primary school nínú Yorùbá ẹ sọ pé ó ti lọ ẹ ti jábọ́ ń bẹ̀. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ òkèèrè gẹ́gẹ́ o. ẹ jẹ́ agbẹ́tẹ̀ lòmíì ẹ ti já ń bẹ̀. hello. hello. sálà ń bá sọ̀rọ̀. Adébọ́lá láti Ìdó Èkìtì ni o. màámi Adébọ́lá láti Ìdó Èkìtì sọmọ Yorùbá ni yín. ọmọ Yorùbá ni mí o. ọmọ Yorùbá pọ́nbélé àbí. ẹ àtàtà. tá a bá wá bàbá ní ká wò bó o ní ìjìnlẹ̀ Yorùbá ṣe rí lára yín fún tòní. ìjìnlẹ̀ Yorùbá dùn o. ó dùn dáadáa. bẹ́ẹ̀ ni. kí làwọn nǹkan tẹ́ ẹ gbádùn ń bẹ̀. mo gbádùn èdè wọn. kò tẹ̀ sí nǹkan tí mi gbádùn lọ́rọ̀ Yorùbá o. ọ̀dà ẹjẹ́ àjọ wò ó báyìí níwọ̀n bá tẹ́ ẹ ti sọ pé ọmọ Yorùbá ni mo kọ́ yín lẹ́kọ̀ọ́ kan lónìí
mo sọ yìí pé àwọn àkókò tá a ní nílẹ̀ Yorùbá mélòó mo pè wọ́n. 13 ni. 13 ọ̀dà tá a bá wà láago mẹ́sàn-án tá à ń pè ní àárọ̀ ọ̀hún tá a bá wà láago 9 títí di aago 12 kù ìṣẹ́jú kan kí la á pè é. aago 9. ẹ fọkàn bá a lọ́nu o ọ̀yà ọmọ Yorùbá nìyí ẹ má jẹ́ ọpẹ́ mbẹ́. ọ̀yà òwúrọ̀ náà ni. kì í ṣòwúrọ̀ ìyálẹ̀ ta ẹ ṣe ṣùkùnṣùkùn ṣùnṣùn. hello tálà ń bá sọ̀rọ̀ láti bọ̀ ẹ ti wà ń bẹ̀ tálà ń bá sọ̀rọ̀ hello tálà ń bá sọ̀rọ̀ láti bọ̀. ọ̀gbẹ́ni Òjó Jáwolúsì láti Ìgbólé. láti Ìgbólé sọmọ Yorùbá nìyí sà. lágbára Ọlọ́run Yorùbá pọ́nbélé àbí. bẹ́ẹ̀ ni. kò sámúlùmálà ń bẹ̀. Ọlọ́run ọ̀jẹ́ tá a bá wá ní àjọ tẹsẹ̀ bọ̀ ọ́ báyìí lábala tá a wà yìí láàrin ìṣẹ́jú àáyá bó ni ó ti rí. pẹ̀lú ògo Ọlọ́run á dùn mọ́ mi. yóò dùn mọ́ yín ṣé ẹ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. mo lọ díẹ̀. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ni mo lọ mọ́. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ. kí ló kọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́ ẹ lọ. iléèwé ìjọ onígbàgbọ́ ni. iléèwé ìjọ onígbàgbọ́ kò ló kọ mí ni. kò sórúkọ mi nítorí tá a bá ní ká máa sọ èdè tá a fẹ́ láti fi sọ. èdè tá a fẹ́ kí lèdè tá a fẹ́. èèbó ni. ìbò kí ni a máa ń pè ìbò yẹn léèbó. n ò mọ̀ o. ẹ mọ̀. bí pé ká pè lédè èèbó. ẹ mọ̀ àbí. nígbà ń ọkọ àwọn ìdóbi tó máa lò ní tó bẹ́ẹ̀. mo kí àmọ̀ pé léèbó ń gbàgbọ́ mo lọ. ọ̀dà kí ló yin ó kọ ìjọba ìbílẹ̀ yín. ìjọba ìbílẹ̀ wa ní ìjọba onídàgbàsókè tuntun báyìí. ìjọba ìbílẹ̀ wa wà ní abẹ́ Ìfàkì Ìfẹ́lódùn. ìjọba tẹ́ ẹ bá wá fẹ́ pè ẹ pè dáadáa ẹ pè kọjá dáadáa ní gèrè. ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. onídàgbàsókè. onídàgbàsókè bí wọ́n bá béèrè ní ọwọ́ yín gẹ́gẹ́ bí àgbàlagbà pé ọmọ yìí kò ṣe dáadáa tí wọ́n wá ní kẹ́ ẹ sọ léèbó bó lẹ́ẹ̀ ti sọ. ká ní kí n sọ ní. èèbó bó lẹ́ẹ̀ ti sọ. kò ṣe dáadáa náà ni pẹ̀lú èèbó dé òun òṣè mi. kò ṣe dáadáa náà ni. bàbá ẹ pàtẹ́wọ́ fúnra yín láàrin ìṣẹ́jú àyá ẹ pàtẹ́wọ́ fúnra. ẹ ṣeun adúpẹ́ bàbá wa. hello ẹ jẹ́ agbẹ́pẹ̀ yìí. èyí ò ti rebete o látọ̀dọ̀ yín ni. hello. tálà ń bá sọ̀rọ̀ láti bò. ọ̀gbẹ́ni Túndé láti Láṣà. ọ̀gbẹ́ni Túndé láti Láṣà. bẹ́ẹ̀ ni sà. sọmọ Yorùbá ni. ọmọ Yorùbá Èkìtì pọ́nbélé ni mí. láì fi àmúlùmálà sí i. mo kọ́ wa ní nǹkan kan lónìí ṣé ẹ lè rántí àwọn nǹkan tí mo kọ́ wa kí mo kọ́ wa ní abala ẹ̀kọ́ èdè Yorùbá. ẹ kọ́ wa pé wákàtí 13 ló wà nínú èdè Yorùbá. nínú àwọn wákàtí 13 yìí mélòó lẹ rántí ń bẹ̀. mo rántí àfẹ̀mọ́júmọ́. àkókò wo ni àfẹ̀mọ́júmọ́ lọ bọ́ sí. ní àárín aago 5:30. aago 5:30. ẹ pàtẹ́wọ́ fúnra yín lákọ̀ọ́kọ́ náà ẹ ti kọ́kọ́ gbà yín o. ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì aago 6. aago 6. sí àárọ̀ ní ìdájí. aago 5:30 sáago 6 ní ìdájí bàbá wa ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí ẹ ti gbà á. ẹ wo àní lè gbé pè mọ́ ìpè lọ́pọ̀ jáǹtì rẹ̀ ìkọ́lọ́wọ̀n ṣàánú wa. gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó Facebook ẹ jẹ́ kí àwọn tí ń bẹ ní ojú òpó abánidọ́rẹ̀ẹ́ wa ìyún Facebook káwa bọ́ sórí TikTok ẹ̀yin tẹ̀ ń bá wa share àwọn tó bá share tó bá pọ̀ jù lónìí látọ̀dọ̀ bàbá wa láyé ọláwá ẹ̀jẹ̀ ń tẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń dá ilé ìsìn ọlọ́run
ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ẹ̀tọ́ bá pọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ̀bùn ìjìnlẹ̀ Yorùbá rèé ní gbogbo ọjọ́rú báyìí náà ni ẹ máa ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ máa gbọ́ wa tẹ́ ẹ sì máa wò wá lójú òpó Facebook wa àwọn tó ṣí ẹ̀ tó pọ̀ jù ẹ jẹ́ n wo àwọn tó ṣí ẹ̀ tó pọ̀ jù Àkẹ́jù Adéwálé ó ṣí ẹ̀ ó pọ̀ ó kọjá kàásì nǹkan Dayọ̀ Olúkọ̀yà wọ́n ṣí ẹ̀ ó kọjá kàásì nǹkan Babátúndé Matthew dúdú yegbe wọ́n ṣí ẹ̀ ó kọ ọlọ́wọ́n dákun kọ́ sànú wa ń ọmọ yìí ń pè dáadáa màámi Wùmí nífẹ̀ẹ́ mi àwọn náà ṣí ẹ̀ àmọ́ ta ni ó wà á ṣe bẹ́ẹ̀ ta ni ó jẹ̀bùn wa lónìí lára àwọn tó ṣí ẹ̀ tó pọ̀ jù ní Facebook Àkẹ́jù Adéwálé ó ní àwọn náà fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n pín jù lójú òpó TikTok ti dókítà Ọlámídé àwọn tó ṣí ẹ̀ pọ̀ jàǹtìrẹrẹ àwọn èrò sì pọ̀ mẹ́ kódà níbi tí èrò pọ̀ dé lójú òpó TikTok wáyé ọlágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ló pé ó rí bẹ́ẹ̀ àkókò ti lọ ẹ má gbàgbé ẹ lè ṣe ìpolówó ọjà lórí ètò yìí àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ lè wá aṣọ onígbọ̀wọ́ ètò yìí bẹ́ẹ̀ bá ti ṣe onígbọ̀wọ́ ètò yìí sẹ́wọ̀n pé kò sí ní tá a fi kún tá a fi máa kọ́ Yorùbá pọ́nbélé bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò tàbí ẹ fẹ́ polówó ọjà lórí ètò ìjìnlẹ̀ Yorùbá ẹ lè pe nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ lè pe nọ́mbà mi tàbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ láwọn ojú òpó abẹ́yẹfò àwọn ojú òpó ìbáraẹnidọ́rẹ̀ẹ́ gbogbo nọ́mbà mi rèé lẹ́ẹ̀kan sí 08034865342 08034865342 àmọ́ kí n tó máa lọ tẹ́ ẹ bá fẹ́ ṣèpolówó ọjà lórí gbogbo ètò pátápátá tàbí tí èé ṣètò gan àwọn nọ́mbà tẹ́ ẹ pèrè lórí gbogbo ètò pátápátá tí èé ṣe ètò ti dókítà Ọlámídé nìkan torí lágbára Ọlọ́run lọ́la láago 11 sáago 12 àtúnjọ pàdé lórí ètò Ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé aago 11 sáago 12 nìyún àwọn nọ́mbà tẹ́ ẹ lè pèrè fún ìpolówó ọjà 08035265812 08035265812 tàbí kẹ́ ẹ pè 09163400878 tàbí kẹ́ ẹ tún pè 08065114430 tàbí 08063808891. àmú ojú Olódùmarè ò máa ṣe ìgbà lọ́wọ́. agbéṣetán relé ìdárò àlùkò ṣetán relé ìkósùn lékelèké ṣetán relé ìkẹfun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mi wà lójú òpó abẹ́yẹfò àtẹ̀yin tẹ́ ẹ bá wà lójú òpó Facebook ẹ̀yin tẹ́ ẹ wà ní TikTok Fawaz Ìṣọ̀lá mo dúpẹ́ lọ́wọ́ yín o MC Jọmilójú mo dúpẹ́ o Debbie mo dúpẹ́ o Wòlíì Ọlá Ọba mo dúpẹ́ o Ìyálóde ọmọ wa mi wá mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tá a sọ jí bẹ́ẹ̀ tá a jọ parí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o Ògo Sẹ́ráfù mo dúpẹ́ o Ọmọwùmí mo dúpẹ́ o dókítà Ọlámídé MC tó gba skiyaski yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbọ̀ tó níjọba òfìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lónìí Desmond ń bẹ ń bí bẹ́ẹ̀ sì rèé Erinfọlámi pẹ̀lú mi ń bẹ ń bí Ajétúmọ̀bí ń bẹ ń bí bẹ́ẹ̀ rèé Bùrọ̀dàjà tó ń bẹ ń bí lórúkọ gbogbo àwa tá a jọ ṣètò yìí náà mò ń sọ pé lágbára Ọlọ́run lọ́jọ́ mẹ́jọ a ti gbàgbọ́ pé a ti ráwọn olùgbọ̀wọ́ tí wọ́n máa fáwọn èèyàn lẹ́bùn tí wọ́n sì máa ṣonígbọ̀wọ́ ètò yìí tí wọ́n máa ṣagbátẹrù ètò ìjìnlẹ̀ Yorùbá pẹ̀lú dókítà Ọlámídé títí ọjọ́ mẹ́jọ mo ṣe kí ni o mo sọ wípé ó dàbọ̀. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ o. àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe òṣòwò tọmọ o. àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o ká sì máa rere jẹ́ o. àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. dídé sí Yorùbá o ọmọ aráyé kí ní ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀bí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí ilé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yóò
bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò yorùbá ro.